kalẹ̀ lọ́dẹ̀ gbogbo tí ẹ̀ ti ń wò wá. Ọ̀tún ètò ìlera lọ́rọ̀ òun ni a tún kalẹ̀ bìbà sí lórí ètò fún ti tọ̀sẹ̀ yìí. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé orúkọ mi ò yí padà, Bùnmi Òní òun náà ni orúkọ mi. Ohun tá a fẹ́ máa gbé yẹ̀wò lọ́sẹ̀ yìí òun ni lórí àrùn jẹjẹrẹ ojú ara. Wọ́n máa ní jẹjẹrẹ ẹnu ilé ọmọ. Wọ́n níbẹ̀ ni àwọn olóyìnbó ń pè ní cervix. Òyìnbó ẹ̀ wá jẹ́ cervical cancer. Òun la fẹ́ jíròrò lé lórí lónìí. Oníṣègùn òyìnbó wa wọ́n ti wà níkàlẹ̀, àwọn náà máa yànnàná lórí àrùn yìí fún wa. Ẹ káàbọ̀ sórí ètò dókítà wa. Ẹ bá wa kí àwọn ará ilé. Ẹ káàsán gbogbo ará ilé, ṣé dáadáa la bá yín? Ẹ káàbọ̀ sórí ètò lẹ́ni. Yẹ ṣàfihàn ara yín fún wọn. Orúkọ tèmi ni oníṣègùn òyìnbó Idayat Adéọlá Kókò. Mo jẹ́ oníṣègùn òyìnbó nípa ìtọ́jú àwọn obìnrin àti ìlera ilé ọmọ àti gbogbo nǹkan tó dìrọ̀ mọ́. Ẹ ṣeun, ẹ káàbọ̀. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ báyìí wípé kí ló máa ń fa jẹjẹrẹ ojú ara? Wọ́n kàn máa ń sọ náà ni pé jẹjẹrẹ ojú ara, jẹjẹrẹ ojú ara. Báwo ni jẹjẹrẹ ṣe ń dé ojú ara? Ẹ ṣe olóòtú. Ẹ jẹ́ kí n ṣe àlàyé kan. Jẹjẹrẹ ojú ara ó yàtọ̀ sí jẹjẹrẹ ẹnu ọ̀nà ilé ọmọ. Jẹjẹrẹ ojú ara tí wọ́n ń pè lójú ara is the vagina or the vulva. Ìyẹn lójú ara. Jẹjẹrẹ ẹnu ọ̀nà ilé ọmọ ni cervical cancer. Cervical cancer yìí jẹ́ ìkan nínú àwọn. Ó dà bẹ́ẹ̀ ṣe pin àwọn ẹlòmíì gbogbo bí Yorùbá tèmi jẹjẹrẹ ojú ara ni. Ṣùgbọ́n àwọn míì máa sọ wípé ẹnu ọ̀nà ilé ọmọ, ẹnu ọ̀nà àbí tí ojú ara wà lọ́tọ̀. Ojú ara wà lọ́tọ̀. Ojú ara yẹn lọ́wọ́ wa máa ń kàn. Ojú ara ta máa rí báyìí ta bá ti bọ́ underwear wa. Bọ́ ẹnu ọ̀nà ilé ọmọ a máa wò nínú ni a lè rí yẹn easily. Ẹnu ọ̀nà ilé ọmọ yẹn la máa ń pè ní cervix. Jẹjẹrẹ ẹnu ọ̀nà ilé ọmọ jẹ́ kan nínú àwọn jẹjẹrẹ tó máa ń ṣekú pa obìnrin. A ní ibi tí ìṣètò ìlú òtítọ́ low socio-economic countries ó jẹ́ the first issue. I think it should be the second leading cause of death nínú àwọn obìnrin, nínú àwọn jẹjẹrẹ ilé ọmọ. Lẹ́yìn ló máa ń ṣokùnfà ikú jù fáwọn obìnrin. Lẹ́yìn jẹjẹrẹ ọyàn. Nǹkan tó dẹ̀ máa ń fà á jù ni pé gbogbo jẹjẹrẹ kò síbi tí ò lè kàn ní ara. Anything we call cancer can affect any cells in the body. Tí ẹnu ọ̀nà ilé ọmọ yìí máa wá ń jẹ́ látara fífi ẹnu ọ̀nà ilé ọmọ ráre láì jẹ́ àsìkò tó ti dàgbà tó ti gbọ́njú tó láti rí àárẹ̀ yẹn. Àárẹ̀ tí mo mean ni pé àwọn iṣẹ́ tí ó yẹ kí ẹnu ọ̀nà ilé ọmọ ṣe tí ò bá tí ì gbórí tó láti ṣiṣẹ́ yẹn, tá bá tètè lọ expose ẹ̀ sí látara pé nature fẹ́ make up fún iṣẹ́ yẹn, ó fẹ́ sáré grow àwọn cells yẹn, ó lè jẹ́ kí transformation bá àwọn cells yẹn. Then tí infection bá ṣẹlẹ̀ látara ìbálòpọ̀, ó lè jẹ́ kí àwọn cells yẹn náà wà affected débi pé wọ́n máa change pattern wọn. So ètò yẹ kó máa grow every bóyá 10 hours àbí every 20 days. Àwa di pé wọ́n sáré máa grow every 20 minutes. Àwa jẹ́ bigger than size tó yẹ kó wà ń bẹ̀ yẹn la máa ń pè ní jẹjẹrẹ. Jẹjẹrẹ it means pé cells yẹn grow faster than normal. And it's not just that it can leave, ó lè kúrò níbẹ̀ yẹn kó lọ sí ẹ̀yà ara ìmíì. Ìyẹn ni a ṣe máa ń pè ní jẹjẹrẹ torí pé ó máa kúrò ní ẹ̀yà ara tó dúró sí yẹn á tún lọ síbòmí. Tó bá dẹ̀ ti débẹ̀ torí pé ó ti pọ̀ ju normal cell tó yẹ kó wà ń bẹ̀ lọ, á fa ẹ̀jẹ̀ mu, á fa gbogbo nǹkan mu, á tẹ nǹkan mọ́lẹ̀, á da gbogbo ilé iṣẹ́ ibẹ̀ yẹn rú. A ṣe máa ń pè ní jẹjẹrẹ. Títẹnu ẹnu ọ̀nà ilé ọmọ yẹn wá wà peculiar pé ìwádìí fi hàn pé ó pọ̀ láàrin àwọn tó bá ní kòkòrò human papilloma virus tó bá ti affect ẹnu ọ̀nà ilé ọmọ wọn látara ìbálòpọ̀, wọ́n máa ní jẹjẹrẹ yẹn. A large number of them, 9 out of 10 of them may have that cancer. Àwọn tó bá wá máa ní látara pé bóyá ara wọn ní ìlera, immunity wọn high gan, á wá pa iṣẹ́ kòkòrò yẹn mọ́lẹ̀, kò ní jẹ́ kó ráyè dàgbà débi pé ó máa lè rí bíba àwọn ẹ̀yà ara yẹn jẹ́ tó máa fi lè di jẹjẹrẹ. Látara pé à ń bímọ, à ń ṣe torí pé ẹnu ọ̀nà ilé ọmọ ní ilẹ̀kùn tó ṣí sí ilé ọmọ, òun ló máa tì tó máa ṣí láti fi jẹ́ kó ọmọ jáde. Ó ń ṣí, ó ń tì léraléra yẹn nígbà míì, ó lè ba timing setting, bí a ṣe lè sọ ní Yorùbá, ó lè ba setting àwọn cells yẹn jẹ́ débi pé wọ́n máa
misbehave tó bá wá rí wọ́n máa ṣiṣẹ́ ṣe ìyẹn ló máa ń fa jẹjẹrẹ ẹnu ọ̀nà ilé ọmọ. ó dáa bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí ó dà pé obìnrin nìkan ni. torí pé obìnrin nìkan ló máa ń ní ilé ọmọ so ẹnu ọ̀nà ilé ọmọ náà obìnrin nìkan náà ló máa ń ní so obìnrin ló lè ní jẹjẹrẹ ẹnu ọ̀nà ilé ọmọ ṣùgbọ́n infection tó máa ń fa jẹjẹrẹ tó máa ń sábà fa jẹjẹrẹ ẹnu ọ̀nà ilé ọmọ yẹn látara ìbálòpọ̀ pẹ̀lú ọkùnrin ni o so ọkùnrin náà lè ní infection yẹn obìnrin náà dẹ̀ lè ní infection yẹn. tí ọkùnrin bá wà ní ìpalára wo ló ní fọ́kùnrin. àwọn náà lè ní cancer ẹnu ọ̀nà cancer orí nǹkan ọmọkùnrin wọn. ó yẹ jẹ́ ká wò pé láàárín àwọn obìnrin ọjọ́ orí wo ló wọ́pọ̀ jù nínú obìnrin tí àìsàn yìí lè ṣe. usually from 21 years to 65 years. láti ọjọ́ orí mọ́kànlélógún sí ọgọ́ta ó lé márùn-ún ni wọ́n lè ní jẹjẹrẹ ẹnu ọ̀nà ilé ọmọ and àwọn age group yìí àwọn tó lè ní làwọn tó bá yẹ pé wọ́n ti ń ní sex téèyàn bá dé age yẹn tí ò bá ní sex rí kò likely kó ní jẹjẹrẹ ẹnu ọ̀nà ilé ọmọ. nígbà tí ẹ̀ ń sọ̀rọ̀ níṣẹ́ ní ọgọ́ta lé márùn-ún àwọn yẹn ti fi nǹkan oṣù lẹ̀ tipẹ́tipẹ́ nígbà tí wọ́n dẹ̀ ti fi nǹkan oṣù sílẹ̀ tipẹ́tipẹ́ ṣó tún ṣeé ṣe kán tún ṣe àkóbá. in fact ọgọ́ta lé márùn-ún tí mo sọ yẹn gan ó lè jù bẹ́ẹ̀ lọ èèyàn lè pé 90 years kó ní jẹjẹrẹ ẹnu ọ̀nà ilé ọmọ. yes torí pé bí gbogbo jẹjẹrẹ ṣe máa ń sábà rí time tó bá bẹ̀rẹ̀ kò kí ń fojú hàn bọ̀ǹgbà tí ó bá ti pẹ́ bí ọdún 10 ọdún 15 ni àtànká yẹn máa ń sábà hàn ló ṣe dé gbogbo àwọn èjì yẹn pé wọ́n ti fi nǹkan oṣù lẹ̀ o ṣùgbọ́n nǹkan tó ń ṣe nígbà tó ń ṣe nǹkan oṣù wọ́n lè ṣe ń rábọ̀ ẹ̀ máa ń sábà jẹlẹ̀ ní àwọn èjì yẹn. ẹ jẹ́ ká wò pé ìpele mélòó ni àìsàn yìí pín sí. jẹjẹrẹ ẹnu ọ̀nà ilé ọmọ bí ó ṣe lọ òun ní ìpele kó tó di jẹjẹrẹ a máa ń pè ní pre-malignant lesion ó dẹ̀ ní ìpele tó bá ti di jẹjẹrẹ pre-malignant lesion yẹn kàn wà bí ọdún 10 lẹ́yìn tí kòkòrò human papilloma virus yẹn bá ti kàn yàn bí ọdún 10 sí 15 kí kòkòrò yẹn tó gbalẹ̀ kó tó débi pé ó ba ilé ara yẹn jẹ́ gan débi pé ó máa wá di cancer tára àti kòkòrò yẹn bá jọ ń wọ̀ yá àjà àsìkò yẹn la máa ń pè ní pre-malignant tí wọ́n máa fa àwọn àrísàn pé àsìkò yìí kìíní yìí ń bá ara wọn fà ó dẹ̀ lè lead sí malignancy tó bá ti rí pé ó ti wá kòkòrò yẹn ti overwhelm ilé àwọn iṣan ara yẹn tó ti wá di pé ó rìn mọ́lẹ̀ ó ti di pé iṣan ara yẹn ó ti ń wùwà kíwà ó ti ń ×2 ara ẹ̀ ×4 ara ẹ̀ ìyẹn ni malignant lesion ìyẹn ni ó pín sí ìpele bó bá ṣe rìn sí tó bá ṣe wà ní pé ilé ọmọ nìkan ló wà ẹnu ọ̀nà ilé ọmọ nìkan ló wà kò tí ì kọjá abẹ a máa pè ní stage 1 tó bá di pé ó kúrò ńbẹ̀ ó sún sẹ́gbẹ̀ẹ́gbẹ́ ó yà sẹ́yìn sí àgọ́ sẹ́gbẹ̀ẹ́ àbí méjèèjì bẹ́ẹ̀ ni a mọ̀ pé stage yìí míì tún nìyẹn tó bá ti di pé ó lọ sísàlẹ̀ ó ń bọ̀ lẹ́nu ọ̀nà sí ẹnu ọ̀nà ilé ọmọ sí ẹnu ọ̀nà ojú ara tó bá kúrò lẹ́nu ọ̀nà ilé ọmọ ó ti kọjá ilé ọmọ ó ń lọ sí ilé ojú ara sójú ara stage míì tún nìyẹn then tó bá wá kúrò láwọn agbègbè yẹn ó fọ́nká a lọ sí ilé ìtọ̀ a lọ sí àyà a di pé ẹnìyẹn ń wúkọ́ ó ń pọ̀ ẹ̀jẹ̀ ìyẹn ti di pé ó ti gbalẹ̀ kan ó ti rìn káàkiri ó lè lọ sí kídìnrín ó lè tẹ gbàtúbàtẹ̀ tí rìn lẹ́gbẹ̀gbẹ̀ ó lè ti tẹ̀lé ìtọ̀mọ́lẹ̀ kó ti lọ sí kídìnrín kó ti tẹ gba àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn mọ́lẹ̀. kó tó di pé mo fẹ́ lọ sórí ewu tó rọ̀ mọ́ àwọn àmì wo lèèyàn máa nínú àgọ́ ara ẹ̀ tó máa fi tètè mọ̀ wípé àrùn yìí àrùn báyìí òun ni mo ní ṣé àyẹ̀wò ni ló máa fojú ẹ̀ hàn ni. irú ìpele pé kò tí ì di jẹjẹrẹ tán yẹn tó yìí ń di pé èèyàn ṣẹ̀ṣẹ̀ kó kòkòrò human papilloma virus ó ṣẹ̀ṣẹ̀ affect ẹnu ọ̀nà ilé ọmọ àbí pé kò tí ì di jẹjẹrẹ tán nígbà yẹn ó lè má ní àmì kankan téèyàn máa mọ̀ but téèyàn bá ṣe àyẹ̀wò tá a máa ń pè ní screening pap smear àbí VIA visual inspection with acetic acid àbí visual inspection with Lugol iodine wọ́n lè rí àwọn àmì yẹn lára ẹnu ọ̀nà ilé ọmọ yẹn pé àwọn ìyàtọ̀ yẹn máa wà pé eléyìí ti ń bá kòkòrò fáírọ́ọ̀sì yìí wọ̀yá àjà àbí ó ti ń ní ìpara látara nǹkan kan irú yẹn jẹ́ àwọn àmì tí àwọn oníṣẹ́ ìṣògùn health workers lè detect àwọn tó bá ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún lórí ẹ̀ wọ́n lè mọ̀ bọ̀ tó bá ti wá di pé ó ti ń gbalẹ̀ ó ti ń ṣe èyí tó máa ń sábà hàn jù ni pé bóyá lẹ́yìn téèyàn bá lájọṣepọ̀ pẹ̀lú ọkùnrin wọ́n bẹ̀rẹ̀ sí ní máa bleed
àbí ẹni tó ti parí nǹkan oṣù tó ti palẹ̀ mọ́ tó ti gbà pé nǹkan oṣù ti lọ ti lọ. pátápátá wọn kàn dédé láwọn tún bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan oṣù padà àbí kó di pé bóyá èèyàn tọ̀ ó wá ń tọ̀ ẹ̀jẹ̀ ìyẹn lóbìnrin àbí kó wá di pé bóyá ìgbẹ́ ò ṣe é yà mọ́ àbí ẹni yẹn gan wúkọ́ ẹ̀jẹ̀ gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ ló lè mú dání tó lè àbí kéèyàn tiẹ̀ máa rómi ara láì bímọ láì lóyún kóbìnrin máa rí omi ara particularly àwọn tó bá ti kọjá nǹkan oṣù ṣíṣe yẹn á kàn máa wá tó yẹ pé kò tiẹ̀ ní sígbà tí wọ́n máa dúró báyìí omi yẹn máa kàn dà lára wọn ni gbogbo àwọn àmì pé ẹnu ọ̀nà ilé ọmọ ti ń ṣiṣẹ́ oríṣiríṣi. kí wàá léwu tó rọ̀ mọ́ níní àrùn yìí jù máa ń ṣekú pa ni. àrùn jẹjẹrẹ ilé ọmọ pẹ̀lú àwọn nǹkan tí mo sọ lẹ́ẹ̀kan pẹ̀lú àwọn àrùn tó ń ṣe obìnrin tó dẹ̀ máa ń ṣekú pa obìnrin tí ó dẹ̀ wà unfortunate pé it's preventable ó ṣe é dènà tá a bá tètè mọ̀ irú àsìkò tí ó máa ń yí padà tó ní pre-malignant tó jẹ́ àsìkò tí ara yìí wọ̀ yá àjà yẹn tó bá tètè mọ̀ ńgbà yẹn ó ṣe é dènà but tí a bá dènà lásìkò yẹn ó máa ń ṣekú pààyàn látara pé ó máa ń rìn kiri ni ìdènà tó wà fún ni pé tá a bá ti rí bẹ́ẹ̀ yẹn ó ní àwọn ìtọ́jú tá a máa ṣe sí ẹnu ọ̀nà ilé ọmọ yẹn bóyá ká yọ ẹnu ọ̀nà ilé ọmọ yẹn nìkan kúrò àbí ká kàn fi àwọn iná wa tá a máa ń lò láti fi jó gbogbo àwọn ibi tí kìíní yẹn ti affect so that kò ní ríbi dàgbà mọ́ kò dẹ̀ ní grow mọ́ irú ẹni bẹ́ẹ̀ tí ó bá yẹ pé kò bímọ mọ́ tó bá yẹ pé ẹni tó ti dàgbà tó ti ṣe ọmọ bíbí tí ò dẹ̀ ṣe nǹkan oṣù mọ́ a lè ṣèpalẹ̀mọ́ gbogbo àwọn obìnrin kan kó ṣe operation kan yọ gbogbo ẹ̀ kúrò so that kò ní kúkú sí ibi tí ó máa ti grow padà mọ́. ṣùgbọ́n ẹni tó fẹ́ bímọ ńkọ́. irú ẹni tó fẹ́ bímọ ń sìn inú ẹni ọ̀nà ilé ọmọ yẹn nìkan náà la máa fi iná ṣe ìtọ́jú ẹ̀ tá a máa ha gbogbo àwọn kinní yẹn kúrò ó ní bá a ṣe máa ń measure ẹ̀ tá a máa measure ẹ̀ wípé a máa kọjá ibi tí kinní yẹn ti grow dé ẹ̀ mọ́ bá a ṣe máa ń ṣe àwọn ẹ̀bà tó bá ti bàjẹ́ tá a máa ré kúrò ó lè má ti bàjẹ́ tán bọ̀ tó ṣe díẹ̀ akọ̀rọ̀ àrè kúrò àrèdè ẹ̀tì kẹ̀tẹ̀ something like that a lè ṣe bẹ́ẹ̀ náà lẹ́nu ọ̀nà ilé ọmọ yẹn tẹ́ pé ilé ọmọ yẹn áyì ṣàbíyẹmọ á dẹ̀ ní ẹnu ọ̀nà ilé ọmọ. ẹ sọ̀rọ̀ nípa human papilloma virus irú àìsàn wo ni kí ló dé tó jẹ́ pé òun ni ó máa ń sábà ń ṣokùnfà níní àrùn jẹjẹrẹ ẹnu ọ̀nà ilé ọmọ. àyẹ̀wò ló fi hàn wá pé òun ló máa ń sábà fa níní àìsàn ilé ọmọ bá dẹ̀ ṣe mọ̀ pé gbogbo virus tó bá wọnú ara kò ní kàn jẹ́ títí ẹ̀ kó kúrò ó máa mú cell tó bá iṣan ara tó ń bá lálejò yẹn ó máa fẹ́ sọ di ẹ̀yà ara ẹ̀ a fẹ́ sọ di ara ẹ̀ ó máa fẹ́ yí padà di òun fúnra rẹ̀. so in the course tó ti ń yí padà yẹn ló máa ti bà setting àwọn cells yẹn jẹ́ tó bá dẹ̀ ti bà settings yẹn jẹ́ ètò yẹ kó ṣe ×1 akọ̀sọ̀ yẹn di ×20 times bí irú nǹkan bẹ́ẹ̀ yẹn ló ṣe ní àyẹ̀wò fi hàn pé àwọn species kan wà nínú human papilloma virus mi tó yẹ pé téèyàn bá ní species yẹn ó máa sábà ní jẹjẹrẹ nínú ilé ọmọ. ǹjẹ́ ìtọ́jú wá wà fún human papilloma virus? bẹ́ẹ̀ ni ìtọ́jú wà látara prevention tá a máa ń pè ní ìdènà tá a bá ṣe immunization téèyàn bá gba vaccine téèyàn bá tì ní kòkòrò yẹn tó bá gba vaccine against human papilloma virus. ṣé gbogbo obìnrin ló máa ń gbà? ó ti wà dáadáa fún gbogbo obìnrin tó bá ṣe àyẹ̀wò tán ni pé kò tíì ní infection yẹn ó lè gbà then nísìnyí ó ti wà fún àwọn ọmọ kéékèèké tọ́wọ́n tiẹ̀ tí ì mọ ọkùnrin àtọkùnrin àtobìnrin wọn sódà wọn tiẹ̀ ní kòkòrò yẹn débi pé wọ́n máa ṣètọ́jú fún. gbogbo ra nǹkan àrùn yìí nísìnyí ṣé ọkùnrin ló máa ń koran obìnrin? ọkùnrin máa ń koran obìnrin obìnrin máa ń koran ọkùnrin. tó bá jára obìnrin ló wà. tó bá jára obìnrin ló wà ọkùnrin lè kó látara ìbálòpọ̀ tó bá jára ọkùnrin ló wà ọkùnrin lè kó fóbìnrin látara ìbálòpọ̀. ká wá sọ pé kò ṣeé ṣe kéèyàn kó látara ìbálòpọ̀ nǹkan àbí àtara ìbálòpọ̀ nìkan láti lè kó. torí pé ilé ojú ara ló máa ń sábà wà èyí tó yára jù ní ẹnu ní ara ìbálòpọ̀ bọ̀ bí gbogbo virus ṣe máa ń rí òun ò sábà máa ń èyí tó máa ń ṣe látara skin contact ẹ̀ kò pọ̀ tó ń fa cancer then irú àwọn yẹn ò ní fa cancer ẹnu ilé ọmọ because kò ní délé ọmọ tí ò bá sí ìbálòpọ̀ ibi tó bá ti contact yẹn ló máa ti fà. ìyẹn ni pé àìsàn yìí nísìn kò lè ràn kò ṣeé ṣe kó jẹ́ pé àjọ wà nínú ilé kan náà bóyá èmi àtàbúrò mi obìnrin èmi àtàbúrò mi ọkùnrin kò ṣeé ṣe kó ràn látara. kò ṣeé ṣe kó ràn látara rẹ̀. ó yẹ jẹ́ ká wá padà sórí jẹjẹrẹ yìí gangan
ṣé ìtọ́jú wà fún, ṣó ní oògùn, bóyá oògùn la máa lò ní o láti fi bóyá láti dènà ẹ o, àbí ẹni tó ti wà ní gangan, àbí ìtò bẹ́ẹ̀ ṣe pé ìpele yẹn ṣó ṣe pé kó tó di pó gbẹ̀rẹ̀ gẹ̀jigẹ̀ ṣó ṣe kí wọ́n máa lo oògùn tó máa fi bàjẹ́ tàbí tó máa fi parẹ́. mo sọ pé kó tó di pé ó di kéèyàn má tiẹ̀ ní rárá ni immunization wà fún, ni vaccination wà fún. téèyàn bá tún wá ní tó rí pé ó yìn bára jà tí ò tí ì kọjá ẹnu ọ̀nà ilé ọmọ a lè yọ agbègbè yẹn kúrò nínú ara ká wá fi iná radiotherapy ra èyí tó bá kù nítòsí àbí kí irú ẹni bẹ́ẹ̀ lo chemotherapy tó jẹ́ oògùn lẹ́nu láti lè pa tó bá ṣẹ́kù díẹ̀díẹ̀ tójú òrì tó bá ti di pé ó ti kúrò lẹ́nu ọ̀nà nìkan ó ti lọ sí gbogbo ẹ̀gbẹ́ ara tí ò ṣe é yọ jẹ́ pé yíyọ ẹ̀ máa pa ẹni yẹn lára ju bí ó ti délé ìtọ̀ àbó ti délé ẹ̀gbẹ̀gbẹ̀ ilé ọmọ ó ti kan àgọ́ méjèèjì a lè fi iná tó máa ń pè ní radiotherapy ká fi rá ká fi pa àwọn cells yẹn ó ní bá ṣe máa grade tó yẹ pé díẹ̀díẹ̀ ó máa pa àwọn cells yẹn irú ẹni bẹ́ẹ̀ náà tún lè gba chemotherapy láti fi kún tinú ẹ̀jẹ̀ láti fi pa iṣẹ́ abẹ la máa ń sábà ṣe fún ìtí ò bá tí ì gbalẹ̀ jù tó yẹ pé gbogbo fífẹ̀ ò tí ì kọjá ẹnu ọ̀nà ilé ọmọ àwọn early stage àti stage 1 nìkan ló gbọ́ ṣe abẹ gbogbo ètò kù iṣẹ́ abẹ kò kí ń a máa ń ṣe iṣẹ́ abẹ láti fi yọ àwọn tó bá yẹ pé ó ti lọ sí ibòmíì lára láti lè kẹ́ni ẹ ní ìgbésí ayé àlàáfíà níwọ̀nba tó kù láti fi live. ẹni tó wá ní kí ni àwọn nǹkan tó yẹ, bóyá olóúnjẹ tó yẹ kó jẹ o, bóyá ó ní àwọn nǹkan tó yẹ kó ṣe o láti lè ní ìlera pípé at least kó tiẹ̀ fi lè máa manage ẹ̀. bẹ́ẹ̀ ni irú ẹni tó bá ti ní sìn tó yẹ pé ó ti kan ibi tó bá ti kàn lára ló máa determine irú ìtọ́jú then irú ẹni bẹ́ẹ̀ ó máa ń sábà fa ẹ̀jẹ̀ lọlẹ̀ bí gbogbo jẹjẹrẹ ṣe máa ń ṣe sórí ẹni bẹ́ẹ̀ lè máa lo oògùn ẹ̀jẹ̀ àbí kó máa jẹ ohun dáadáa láti lè fi ní ìlera nǹkan tó bá mú dání la máa fi ṣètọ́jú. a ti sọ̀rọ̀ lórí bí a ṣe lè dènà ẹ̀ bóyá irú ìdènà jẹjẹrẹ ọ̀nà ilé ọmọ ṣé wọn pé mo sọ pé ara nǹkan tó máa ń fà ni pé kí ilé ọmọ ẹnu ọ̀nà ilé ọmọ má ti gbórí kó tó bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ tí ò yẹ kó ṣe so lára àwọn ìdènà yìí ni pé ká má jẹ́ kí àwọn ọmọ tí ò tí ì gbó tó mọ ọkùnrin kán wà expose early sexual exposure kó má ká dènà irú nǹkan bẹ́ẹ̀ yẹn tá bá dènà early sexual exposure láti jẹ́ kí ara gbórí dáadáa ṣé wo tó yẹ kó kúrò lára kó ti mature dáadáa kó tó di pé ó bẹ̀rẹ̀ sí ní contact pẹ̀lú sexual exposure irú ara tó ti gbórí dáadáa nísìnyí tó bá tiẹ̀ come in contact with that virus á ní immunity tó láti lè suppress ẹ̀ but ẹni tí ò tí mature tí internal organ yẹn ò tí mature dáadáa tó bá ní exposure ara yẹn lè máa ní strong immunity láti suppress ara nǹkan tó máa ń fà ní then kí wọ́n máa ṣe kákàkiri obìnrin àbí ọkùnrin ṣẹ́gun tó pọ́kùnrin náà ló lọ kákàkiri ó lè kó àrùn yẹn kó wá fún èèyàn tí ò tiẹ̀ ń lọ kákàkiri ẹ̀dá ìpòbìnrin náà ló lọ kákàkiri ó lè kó látara multiple partners so ara tí a fi lè dènà ẹ̀ ní pé kí wọ́n wà faithful sí partner yẹn tó bá ti di pé àti ní ẹni tàjọ ń ṣe ìbálòpọ̀ faithfulness ó wà important then èèyàn tó bá fi pé bóyá ẹni táwọn ìjọ ń wora wọn for any reason tó wá ní reason láti ní sex then they should use a barrier method so that any fluid from either body will not have contact the condom ká lo ìdáàbòbò tó yẹ pé kò ní jẹ́ kí omi ara tọkùnrin àti tobìnrin kó pàdé bíi condom so that irú yẹn sìn á prevent àti HIV àti any form of infection tó lè wà látara ìbálòpọ̀ yẹn irú yẹn á lè prevent then ká máa ṣàyẹ̀wò nígbàkúgbà ní òrèkóòrè particularly àwọn obìnrin tá a ti mọkùnrin bíi ọdọọdún ká máa ṣàyẹ̀wò àyẹ̀wò cancer screening tá a máa ń pè ní VIA ó wà káàkiri àwọn health centers wa táwọn onítọ́jú ìmọ̀ òyìnbó tán ti ṣèdánilẹ́kọ̀ọ́ fún àwọn àwọn onílera tẹ́ pé wọ́n ní àwọn èèyàn tó ti ṣèdánilẹ́kọ̀ọ́ fún tán lè ṣe fún èèyàn láì jẹ́ pé èèyàn rí dókítà tó wá ṣe fún èèyàn nínú àwọn nurses wa tó ti wà trained tẹ́ pé wọ́n á ṣe wọ́n á lè sọ pé ibi ìbàyí wà òkè àbí kò wà òkè dẹ̀ náà wọ́n gbé káàkiri náà ń gbà mí ní àwọn centers tó bá request wọ́n kọ́ àwọn obìnrin papọ̀ àfi ṣèdánilẹ́kọ̀ọ́ ayé wọn wò gbẹ̀yìn àdẹ́sọ so téèyàn bá rí àwọn ibi tó ti ń ṣe kó yà wọlé kó ṣe so that tó má ti ṣe léraléra bí ẹ̀ẹ̀mẹ́ta ọdún mẹ́ta every once in a year at least or ẹ̀ẹ̀kan lọ́dún àbí ẹ̀ẹ̀kan lọ́dún mẹ́ta so that every 3 years ìyẹn á máa check ara ẹ̀ pé ṣé kò sí ìyọnu
ṣé kò tí ì sí yàtọ̀ because nígbà míì jọ́fẹ́ láyẹ̀wò yìí. Most times tí wọ́n fi ṣe àwọn ibi tí wọ́n ti ń gbọ́ owó ẹ̀ ò kì í pọ̀ ṣá, owó ẹ̀ ò kì í tó kò kì í gani lára, owó ẹ̀ ò kì í pọ̀. ẹ jẹ́ ká wá wò ó, mo fẹ́ béèrè ká tó lọ wípé obìnrin tó ní àrùn yìí ǹjọ́ ṣeé ṣe kó máa gbé ìgbé ayé tó dáa nípa ìbálòpọ̀. ṣé bóyá tó máa ń ní tó bá ti ní tí wọ́n ti mọ̀ bóyá wọ́n ní. àtẹni tó ti mọ̀ pé òun ni ṣó ṣeé ṣe kó máa ní. kò affect sexual intercourse, kò affect ìbálòpọ̀ rárá. The only one tó lè affect ni pé tó bá ti dé stage kan ṣe pé ẹnu ọ̀nà yẹn máa ti máa já túẹ́túẹ́ tí ó bá ti ní kòkòrò yẹn máa já túẹ́túẹ́, so tó máa ní sex wọ́n lè bẹ̀rẹ̀ sí ní bleed. ó dẹ̀ máa dùn wọ́n. ó dẹ̀ máa dùn wọ́n. Then ẹlòmíì tí omi ń dà lára ẹ̀ tó kàn ń wa omi tó ń rùn ṣe mọ̀ pé ẹni tó fẹ́ bá irú ẹni bẹ́ẹ̀ lájọṣepọ̀ ó lè máa fẹ̀ súnmọ́. So àwọn nǹkan ọ̀nà tó fi gbà láti dènà ìgbádùn ìbálòpọ̀ ni. ẹ jẹ́ ká wá wò pé àwọn tó ti ní, àwọn tí wọn ò tíì ní, àwọn ọ̀dọ́ tí wọ́n ti ń yọ́ ṣe ìṣekúṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ, kí ni ọ̀rọ̀ àmọ̀ràn yín fún gbogbo àwa obìnrin lórí àrùn tá à ń sọ yìí? Gbogbo àwa obìnrin, torí pé àrùn yìí ní í ṣe pẹ̀lú ìbálòpọ̀, a lè ṣọ́ra wa ni, a lè má lè ṣọ́ ẹni tó máa bá wa lò pọ̀. Bẹ́ẹ̀ni. Àmọ̀ràn mi ni pé ẹ jẹ́ ká máa ṣe àyẹ̀wò lọ́dọọdún àbí lẹ́ẹ̀kan lọ́dún mẹ́ta. Ká ṣe àyẹ̀wò VIA àbí pap smear àbí VILI. Then àwa òbí tá lọ́mọ kékeré obìnrin láti ọmọ ọdún 8 sọmọ ọdún 13, tá bá lè ṣègbìyànjú ká gba vaccine yẹn fún wọn, kó pẹ̀lú government free vaccine. A máa dìídì béèrè fún ni pé vaccination against cervical cancer láwọn centers tó ti ń ní ibi tí wọ́n bá ti ní wọ́n lè júwe fún wa ibi tá ti lè rí gbà. Ká try ká jẹ́ káwọn ọmọ àtọkùnrin àtobìnrin kan gba vaccine yẹn so that tó bá dọjọ́ iwájú tó bá ti bẹ̀rẹ̀ sí ní lájọṣepọ̀ kò ní lè kó àrùn yẹn, ewu yẹn ò ní, á lè fò wọ́n dá pẹ̀lú ògo Ọlọ́run. Then àwa tá a jẹ́ ọmọdé àti abúlékọ náà ètò ìdání pé ká máa ṣe screening yẹn. Tá bá wá ṣe screening ta negative fún bí 3 consecutive screening tó negative, ta lè ṣe human papilloma virus test tó ń discover pé a lè gba vaccine yẹn náà káwọn náà fi ṣe ìdáàbòbò. But pẹ̀lú vaccine yẹn náà ó dà ká máa ṣe screening at least once every 5 years even with the vaccine because strain oríṣiríṣi ẹ̀ ló wà. So vaccine tá gbà lè má cover another strain tó lè fa danger. So just for us to be sure that we are protected, we can now increase our span rate to like 5 years tá bá ti gba vaccine. But ètò ìdání pé ká ti kọ́kọ́ gba vaccine yẹn sára náà ká mọ̀ pa ní some artificial immunity along with our body immunity. Torí pé virus jẹ́ lára virus natural body immunity náà lè clear off, tó tún dání pé ká tún fi èso àti omi mímu dáadáa ká involve more in natural fruits that will improve our immunity so that in case we have any contact with any disease our natural immunity so that ìlera ara wa a ní ìdásíṣẹ́ lórí ìlera ara wa, ká jẹun properly, ká jẹun bó ṣe yẹ ká jẹun níwọ̀ntúnwọ̀nsì, protein ni o, carbohydrate ni o, vitamins ni o, ká fi sínú oúnjẹ wa, ká lè jẹ èso kó pọ̀ so that ara wa lè fúnra lára ẹ̀ gbéṣẹ́ ṣe, a lè ní okun láti lè suppress àwọn kòkòrò yẹn kó tó di pé a tún fi artificial àti vaccine kún a tún wá lè suppress ẹ̀ pátápátá. Kẹ́tó lè bá mi fún àwọn ọ̀dọ́ wòyí lámọ̀ràn. Fún àwọn àwa ọ̀dọ́ táàtì tó máa ṣeré gélé. Mo fẹ́ yá òwe àwọn Yorùbá àwọn àgbàlagbà, mo yá òwe àwọn àgbàlagbà tó sọ pé tètè dé di àbà kò lè pẹ́ ní tètè dé di àbà kó má lè pẹ́ ní di àbà, má tètè dé di àbà kò lè pẹ́ ní di àbà. Àsìkò wà fún gbogbo nǹkan. Tá bá ti mọ̀ pé àti ready ẹ má jẹ́ ká ready. Oyún nìkan kọ́ ni nǹkan tá a lè rí he látara eré ìgele. Kòkòrò human papilloma virus yìí ó quiet, unfortunately tó bá tiẹ̀ wà lára ọkùnrin gan oyún fúnra lára ẹ̀ lè máa mọ̀. Kò ṣe screen fún bá ṣe readily screen fún HIV. Kò ṣe detect bá ṣe máa ń get gonorrhea téèyàn máa sáré mọ̀ pé òun ti ní gonorrhea tó máa sáré lọ fún treatment and consequence tóun it takes like 15-20 years when you probably nígbà yẹn tẹ́ni yẹn gan lè má mọ partner yẹn mọ́. tó lè má rí mọ́ tó lè má pàdé mọ́. tó bá tẹ̀ jẹ́ ní tó ní multiple partner ó lè má mọ ẹni tó jẹ́ gan-an. So ètò ìdání pé let's stay faithful
let's abstain from premarital sex as much as possible. If we make it a vogue, we all can do it. Tá bá jọ sọ di àṣà, nǹkan tá lè ṣe ni. Àwọn kan ti ṣe rí, kò sí nǹkan táwa náà ò lè ṣe. We can do it. We all can do it. The male partner, àwa ọkùnrin ẹ jẹ́ ká mọ̀ pé kò sí gain tá fẹ́ nínú ẹ̀. Téèyàn bá rò pé òun sáré jẹ ń bẹ̀, tó bá sáré jẹ tó bá kárùn, ìyàwó ilé ló máa padà lọ kó fún. And that ìyàwó ilé ó lè lọ jẹ́ innocent soul kan. And later irú ìyàwó bẹ́ẹ̀ ẹnu ọ̀nà ń tọ̀hún ló máa wà nígbà tó wá bẹ̀rẹ̀ sí ní cancer. Ìyá wa di pé resources tó yẹ kẹ́ fi máa ṣe nǹkan fáwọn ọmọ, ìyá máa para hospital, wọ́n á fi máa ṣe owó oògùn, ṣe owó ìtọ́jú, ìní ẹ̀jẹ̀ ọ̀la ìtọ́jú. So gbogbo nǹkan tá à ń ṣe náà ló ní consequence. Ẹ jẹ́ ká rò ó, ká fi ààyè ẹ̀ sílẹ̀ pé if I am not ready, let me not go into it. Then for those that for whatever reason cannot hold their body, àwọn tó bá jẹ́ pé fún dìkan àbí kejì ó ti di bárakú, wọn lè mára dúró, ẹ jẹ́ ká lo rọ́bà ìdáàbòbò, torí pé rọ́bà ìdáàbòbò yẹn ó ṣiṣẹ́ tó pọ̀. Òun lẹ ti gbọ́ yẹn, wọ́n ní ìlera òun lóògùn ọrọ̀. Ẹ jẹ́ ká máa tọ́jú ara wa. Àwọn ọ̀dọ́ wọ́n ti ṣàlàyé fún wa, wọ́n ní tí ò bá tí ì ta kókó ẹ má jẹ́ ká kọjá àyè wa. Ohun gbogbo báyìí òun ni àsìkò ló wà fún. Téèyàn sì máa ṣe ni téèyàn bá pẹ́pẹ́pẹ́ ó máa jẹran tó jẹrin lọ. Nítorí náà ẹ jẹ́ ká mú gbogbo àmọ̀ràn ìlera lò láti lè wà lálàáfíà pípé. Tó kò ní jù bá lọ lórí ètò ìlera lọ́rọ̀ fún ti tọ̀sẹ̀ yìí. Èmi atọ́kùn ètò Bùnmi Òní ni mò ń dágbére fún yín pé ó dìgbà, ire, ayọ̀, ìdùnnú la ó fi pàdé lọ́sẹ̀ tó ń bọ̀.